kábíyèsí rẹ̀ lẹ́dùnmáde múnimúni tẹ́nì kankan ò ní rí múnilà yìí padìpadì tẹ́nì kankan ò ní rí pa. Ilé ayé nǹkan ń bẹ ní dúníà yìí. Ọ̀rọ̀ lórí ọmọkùnrin tí wọ́n padà ṣe àfihàn rẹ̀ ní Ṣeun tí ìnàgẹjẹ rẹ̀ ń jẹ́ Sórò. Ó tún jẹ́ Wálé bí Adéwálé ni òbí Ọláwálé ni òun ò mọ̀ ṣùgbọ́n mo mọ̀ pé ó ń jẹ́ Wálé. Irú ikú wo ló pa alàgbà Ṣeun Sórò Wálé? Irú ikú wo lọmọ yìí kú? Ọmọ tí wọ́n bí jọ súná tó kálukú ṣàdúà. Ọmọ tí wọ́n bí jọ súná tí wọ́n pe pásítọ̀ bóyá àfáàsì ni tí wọ́n jókòó àdúà táwọn òbí rẹ̀ dáná tí wọ́n so oúnjẹ. Ọmọ tó ń ṣàdúà wípé yóò dàgbà yóò dògbó. Ìgbà táwọn àsìkò kan òun náà dẹni tí ń gbéyàwó tó náà ń bímọ. Ọmọ tí wọ́n bí tí ó ń kálukú ń pé ọmọ yìí ó bá yín kalẹ̀ o, ikú ò ní pa ẹ ò ní mọ sàárè rẹ̀. Irú ikú ò ló pa Ṣeun Sórò ọmọ ọdún 25 ọmọ kékeré sì ni 25 years. Àtọmọdún mélòó? Torí pé lẹ́yìn ọ̀rẹ́ yìí ńgbà débi tí Ṣeun Sórò ńgbà débi tó kú sí nínú odò. Tá bá ní káwọn odò tí ọmọ yìí kú sí, odò fífẹ̀ rẹ̀ kò gbọ́dọ̀ ju bí 4 or 5 feet. Torí kìí ṣe odò tó tóbi tó bẹ́ẹ̀, kìí ṣe odò tó ṣe kàǹkàkan. Odò tí gbogbo àwọn èèyàn mọ́ ń lọ tí ọmọ lọ ń bù àbí tí ọmọ lọ fi ń wẹ̀. Kódà bàbá débi odò yìí ní Sábìtù odò Ọ̀parun ní Sábó Ṣàgámù, bí a bá dé sàlẹ̀ odò àwọn èèyàn tún máa dá odò yìí kọjá lọ sódì kejì tó fi máa ń jáde sódì kejì ní gbogbo ìgbà. Torí pé bàtà débẹ̀ àga ní àṣẹ̀dá a rí pé kìí ṣodò ńlá kan tó ṣe kẹ̀ǹkẹ̀, kìí ṣodò ńlá kan tó yẹ pé ó yẹ kó gbé èèyàn lọ, kìí ṣodò ńlá kan tó tóbi tó bẹ́ẹ̀ gẹ́ lórí pé tí èèyàn bá bọ́ sínú rẹ̀ ó ṣeé ṣe kéèyàn mọ́ lè jáde. Odò kékeré tí ń ṣàn tó yẹ pé bẹ́ẹ̀ kéèyàn kàn mẹ́sẹ̀ sínú rẹ̀ kò jáde padà ni, kìí ṣe odò tó fẹ̀ rárá. Ilé ìwé ń bẹ ládùúgbò yìí pàápàá tó yẹ pé àwọn tí ń bẹ ládùúgbò ìtàn ọmọ tó ń sọ fún wa wípé kódà bá ọmọ iléèwé bá parí ilé ìwé, ọ̀pọ̀lọpọ̀ àwọn ọmọdé máa ń dá odò yìí kọjá sọdá sódì kejì tí wọ́n máa ń lọlé wọn. Wọ́n tó yé wa wípé odò yìí kìí ṣodò kan tí wọ́n èèwọ̀, kìí ṣodò àjèjì, kìí ṣodò kan tí àwọn èèyàn kì mọ́ ń dé lójúmọ́ kan. Torí pé bẹ́ẹ̀ bá débẹ̀ lọ́bù ẹ débẹ̀ pé ẹ fẹ́ dá kọjá lọ sódì kejì, àbí àwọn tí wọ́n nígbàgbọ́ nínú pé àfẹ́sẹ̀wẹ̀ odò àfẹ́sẹ̀ kìíní kankan wọ́n láwọn náà máa lọ bẹ̀ wọ́n á lọ wẹ̀ bẹ̀. Oríṣiríṣi nǹkan ni wọ́n ṣe lódò yìí. Èyí ń túmọ̀ sí pé odò yìí kìí ṣe àjèjì odò kan àbí odò kan tó yẹ pé ó ní nǹkan míì nú. Bóò ni Ṣeun tí ìnàgẹjẹ rẹ̀ ń jẹ́ Sórò ó tún jẹ́ Wálé. Gbogbo àdúgbò ló ṣe ní àhẹ́hà. Gbogbo eléyìí ti wá ta ló mọ̀ rí, kò sẹ́nìkan tó lè ṣàfihàn rẹ̀ wípé òun dá a mọ̀ àbí báyìí ló ti ṣẹ̀ wá àbí kíní kankan. Gbogbo àwọn àtọmọdé àtàgbàlagbà ládùúgbò Sábìtù odò Ọ̀parun ní Sábó Ṣàgámù, gbogbo wọn débẹ̀ tí wọn ò dá alàgbà yìí mọ̀. Nínú wípé bóò ló ti jẹ́, bóò ló ti débẹ̀, bóò ló ti áádẹ tó kú sínú odò, bóò ló ti dẹni tí wọ́n kàn ń bá ara rẹ̀ níhòòhò ọmọlúwàbí tí ò sí kankan lára rẹ̀. Kábíyèsí Elédùmarè, kí ni ìbá ṣẹlẹ̀? Bóò ni ìbá ti jẹ́ níbi aago 6 sí 7 àárọ̀ kùtùkùtù ńlá àwọn ará àdúgbò yìí, bóyá wọn kọjá ń bẹ̀ ni o, bóyá ẹ̀yẹ̀ kan lọ bẹ̀ lọ ṣe nǹkan ni o àbí kankan tọ́ èmi ò mọ̀ torí wọn ò sí ń bẹ̀. Ẹ̀yà ọmọ Nàìjíríà tẹ̀ láǹfààní láti máa gbọ́ àwòrán káàkiri àgbáláyé. Nínú wípé kí ló ṣẹlẹ̀ náà làwa náà débẹ̀. Àwọn tá ń pè wá oríṣiríṣi nǹkan ni wọ́n sọ wípé alàgbà kan rèé o tó tún kú sínú odò. Ṣàdédé àwọn jí ní kùtùkùtù òwúrọ̀ yìí táwọn dódò táwọn bá òkú èèyàn nínú odò. Bóò ló ti débẹ̀, bó ló ti wá, bó lẹ ti mọ̀, ta ló mọ̀ rí, ará abo ni, ṣe Haúsá náà bí Yorùbá,
níbo ló ti wá wọn láwọn ò mọ̀ àwa náà débẹ̀ àgan ni àṣẹ̀dá tọ́ ibi tí mo wá ń lọ rèé ẹ̀yà ọmọ Nàìjíríà ilé ayé ìtúgbẹ́gẹ́ ni ẹ mọ̀ ké sí àwọn ọmọ yín ẹ mọ̀ ké sí àwọn àbúrò yín ẹ mọ̀ ké sí àwọn tí wọ́n súnmọ́ yín àwọn olólùfẹ́ yín kánjúkánjú ò ṣe lólé ayé fàábìrì ò ṣe fákun ọ̀rọ̀ bí owó ẹni bá gba sùúrù kẹ́ni wọ́n fi ṣèkájú bó pẹ́ bóyá èrè ẹni atónilọ́wọ́ atónilẹ́nu èyí tó ṣẹlẹ̀ sí ọmọ yìí Elédùà nìkan ló mọ̀ ṣùgbọ́n ẹ jẹ́ ká wò báyìí ná ẹ̀yin náà sì lè fi èròǹgbà yín ṣọwọ́ sí comment section ẹ jẹ́ ká kàkà ẹ jẹ́ jọ gbé yẹ̀wò ẹ jẹ́ jọ ṣeré ọpọlọ kí ló ń tó lè ṣokùnfà ikú ọmọkùnrin tó kọ rẹ̀ jẹ́ Ṣeun tí ìnagijẹ rẹ̀ ń jẹ́ Soro Wálé tí ń gbé ní Àjàká Ṣóyẹmí street ní Sàfárù ní Ṣàgámù. Àkọ́kọ́ tẹ́mi kọ́kọ́ rò ní wípé lóòótọ́ lọmọkùnrin yìí lọ sódò lérò ń gbà wípé bóyá ó fẹ́ lọ wẹ̀ àbí fẹ́ lọ ṣe kankan torí pé ńgbà débẹ̀ àwọn kan pé ní ọwọ́ kùtùkùtù àárọ̀ àwọn rí aṣọ tọmọ yìí wọ̀ débẹ̀ àwọn rí ní ìsọdá odò lọ́wọ́ ṣe mọ̀ pé ọwọ́ kìíní ní odò ọparun ọwọ́ kìíní ó pé nídàkejì odò lọ́wọ́ níbi kájíkẹ́ èèyàn sọdá odò látọ̀ wá síbi wàwẹ̀ kìí ṣe pé ó fẹ́ kìí ṣe pé ó wá láti Sábìntù lọ sí sàlẹ̀ odò ó sọdá wá láti oníkejì ọ̀hún wàwẹ̀ aṣọ rẹ̀ ti ṣàánú wẹ̀ àwọn kan gbé àwọn orí aṣọ rẹ̀ níbẹ̀ ó lè wọ jíǹsì ó ní black wọ́n fi kọ́ pẹ̀lú aṣọ tí a rí òkú ti wà nínú odò wọ́n rí òkú wọ́n rí aṣọ lọ́ọ̀kan wípé jọ ń pé aṣọ alàgbà yìí nù kíní kankan ṣùgbọ́n ní wìrìwìrì ẹkún mọ̀ ọ̀rọ̀ ìlú tá a wà yìí òǹkàlùkù mọ̀ ń wà lójúfò ni òǹkàlùkù mọ̀ ń ṣọ́ra rẹ̀ ni kọ́ bá dé pé wá wí tẹnu rẹ̀ àwa ò sí ń bẹ̀ ṣùgbọ́n ńgbà tá a padà wá dé ibi tí ìṣẹ̀lẹ̀ ti ṣẹ̀ ìta rí ni pé àwọn èèyàn wá tún ń pé lẹ́yìn ọ̀rẹ́yìn tèrò pọ̀ tí gbogbo rẹ̀ ṣe wípé àwọn ò rí aṣọ rẹ̀ mọ́ jọ ń pé àwọn akátí kò láṣọ lọ́nu ìyún tó yé wa wípé èkú tàgbẹ̀ ni èkú sínú odò jọ ń pé ó fúnra rẹ̀ wá sínú odò wá ṣèwẹ̀ odò àbí wá ṣe kankan lódò òun ni ńgbà pé òkú rẹ̀ nínú odò gbogbo aṣọ tó wọ̀ wá àwọn top àwọn kódà ìkan nínú àwọn tí wọ́n padà wá dá ọ̀gbẹ́ni yìí mọ̀ wọ́n júwe rẹ̀ débi aṣọ tó wọ̀ lánàá tí àwọn fi rí tí àwọn fi fílẹ̀ tó fi lọ ilé tó ń kálukú fi lọ torí pé àwọn ọ̀rẹ́ rẹ̀ wọ́n jọ yé wa wípé àwọn jọ lọ wo bọ́ọ̀lù tí wọ́n gbá kọjá òun pé àwọn jọ lọ wò ó kódà àwọn jọ gbá bọ́ọ̀lù ní ọwọ́ ọ̀sán mọ́rọ̀lẹ́ kí nìkan kó tó di pé wọ́n bẹ̀rẹ̀ bọ́ọ̀lù ni kó tó di pé kálukú sọ pé ó dàárọ̀ aṣọ tí Ṣeun Soro aṣọ tó wọ̀ sọ́rùn ńgbà náà wọ́n júwe rẹ̀ àwọn tí wọ́n sì kọ́kọ́ rí òkú rẹ̀ nínú odò ní Sábìntù àwọn náà wá ṣẹ̀rí wípé lóòótọ́ ni o nígbà tí àwọn kọ́kọ́ jí ní kùtùkùtù táwọn rí òkú rẹ̀ láàárọ̀ kùtùkùtù aṣọ báyìí làwọn rí tí ó wà ní ìsọdá odò lọ́wọ́ ó máa kó fún dání òun pé lóòótọ́ lọ́gbẹ́ni lọ sínú odò òun máa ń sọ pé àwọn aṣọ ẹ̀gbọ́n pàṣẹ wọn àbíbẹ̀ kan tó gbà aṣọ wà lókè yẹn láàárọ̀ aṣọ rẹ̀ ti ṣáàtì wẹ̀ nígbà tí àwọn wọ́n fi kọ́ pẹ̀lú white tó dá alàgbà tó ti lọ gbé ìkọlọ̀ ọ̀gbọ̀n kó fọ̀rọ̀kẹ́ kó foríjì kó pàṣẹ rẹ̀ wọ́n pé fóònù mẹ́ta ọ̀tọ̀ọ̀tọ̀ ní ń bẹ lọ́wọ́ rẹ̀ iPhone àtàwọn fóònù míì mẹ́ta ní ń bẹ lọ́wọ́ rẹ̀ tí ń lò kódà ìwádìí wa ó padà fi hàn wípé jọ ń pé ọmọ yìí ti ń jẹ́ Soro Ṣeun wípé bí ọkọ̀ bíi méjì mẹ́ta kan ní ń bẹ lọ́wọ́ rẹ̀ kódà àwọn kan ń pé ó fẹ́ ṣèṣílé lẹ́nu lọ́ọ́lọ́ yìí ó ṣe parí ilé kan ó ṣe kọ́lé tó fẹ́ ṣí lẹ́nu lọ́ọ́lọ́ yìí aláwọ̀ àwa ò sí ń bẹ̀ ṣùgbọ́n wọ́n pé a lè fìdí rẹ̀ múlẹ̀ torí pé ntójú mi ò bá rí wọn ò ní wí etí mo fi ń tẹnu mọ́ nù wípé
kọjúkọjú òdòlé ayé fagídò fakun ọ̀rọ̀ bí owó ní bàbá sòrò kẹni wọ́n fi ṣèkájú bó pẹ́ bóyá ìrẹ́nà tó ń lọ́wọ́ tó ń lẹ́nu. ìbéèrè tó kọ́ sọ sí mi lọ́kàn ni wípé iṣẹ́ wo ni sòrò ń ṣe? kí ni iṣẹ́ sòrò? gbogbo tẹ́ ẹ kà sílẹ̀ wípé ó ní is he a graduate? ṣé oníṣẹ́ ọwọ́ ni? ṣé oníṣòwò ni? ṣé oníṣẹ́ ìjọba ni? iṣẹ́ wo gan ni ń ṣe ní pàtó? àwọn kan sì ń pé bóyá ọmọ yahoo àbí kíní kankan ni. èyí tó wù tí ì bá jẹ́ nínú gbogbo rẹ̀ ẹ jẹ́ ká ṣọ́ra, ẹ jẹ́ ká sára ayé mọ níwọ̀n, ẹ jẹ́ ká ṣọ́ra fún àwọn nǹkan lágbára pápá ẹ̀yin ọ̀dọ́ tẹ́ mọ̀ pé yahoo ni mí kí ni wọ́n ń pè ní yahoo? ìbéèrè ni o, tẹ́ ìbámọ̀ tẹ́ bá mójútù rẹ̀ nǹkan ń pè ní yahoo ẹ jẹ́ kí n mọ̀ lábẹ́ comment section. ṣé lóòótọ́ làwọn tí wọ́n ń ṣe yahoo, ṣé lóòótọ́ ni wọ́n máa ń wẹ ọṣẹ alágbára ńgbà mí? oríṣiríṣi là ń gbọ́, wọ́n ní kan ọṣẹ bìsàbìsà, àwọn kan pé bí ẹ bá wẹ ọṣẹ bìsàbìsà, ọṣẹ tó bá lágbára jù wípé àwọn nǹkan burúkú, àwọn àjọ̀nú, àwọn nǹkan burúkú a máa káyàn mọ́nú odò tí ó ṣe léṣe. Allahu alam. àbí ká nígbà wọ́n pé àwọn kan ni wọ́n ń bẹ nídi ikú ọmọkùnrin. tó bá jẹ́ bẹ́ẹ̀ ṣé wọ́n tẹ̀lé dénú odò ni? ṣé wọ́n ti jẹ́ kó bọ́ṣọ kó mọ̀ wẹ̀ kí wọ́n tó kọlù? níbo ni fóònù Ṣeun Sòrò mẹ́tẹ̀ẹ̀ta ń bo ni fóònù rẹ̀ wà? ta ló kó o láṣọ? kátẹ̀wá nígbàgbọ́ wípé ọṣẹ bìsàbìsà àbí nǹkankan yahoo àbí kankan ló ṣe Sòrò mọ́nú odò tó lọ. ta ló kó o láṣọ? ta ló kó o ní fóònù? ìwádìí kan tí mo rò pé ó yẹ kí àwọn agbófinró wa ṣe nù. níbo ni fóònù mẹ́tẹ̀ẹ̀ta tí Ṣeun Sòrò tó ń lò níbo ló wà? àwọn wo ló pè é? ta ló bá sọ̀rọ̀ kẹ́yìn? torí pé ọ̀pọ̀lọpọ̀ ọ̀rọ̀ làwọn èèyàn ń sọ. àwọn kan pé àwọn ọ̀rẹ́ rẹ̀ kí wọ́n investigate wọn, àwọn tó súnmọ́ kí wọ́n béèrè bó ṣe rìn lọ́wọ́ wọn. àwọn kan pé bó ṣe rìn bó ṣe kú yìí pé ikú rẹ̀ ó lè jẹ́ pé látọ̀dọ̀ àwọn ọmọ ẹlẹ́gbẹ́ òkùnkùn ni àbí kíní kankan. ìbéèrè tèmi kọ́kọ́ béèrè ni pé iṣẹ́ wo ni Ṣeun ń ṣe? ìbéèrè kejì ni pé ta ló kó àwọn fóònù Ṣeun mẹ́tẹ̀ẹ̀ta, ta ló kó láṣọ? nǹkan kan tí mo rò pé lè tú wálẹ̀ nínú òkùnkùn ọ̀rọ̀ yìí náà ni pé kí fóònù mẹ́tẹ̀ẹ̀ta tí alàgbà yìí ń lò ó di rírí. bó bá di rírí, bófin bá bẹ̀rẹ̀ sí ṣiṣẹ́ rẹ̀, wọ́n tọpinpin. bí a bá tọpinpin fóònù yìí dáadáa, ó ṣeéṣe kí òdòdó fara hàn. àbí ká tún nígbàgbọ́ pé bóyá àwọn tí wọ́n fún ní nǹkan tó lọ wẹ̀ lódò, àwọn ni wọ́n ti fura pé nǹkan búkú ẹ̀mí ti ṣẹlẹ̀ sí lódò tó lọ wẹ̀, ni wọ́n sáré wá síbi odò tí wọ́n palẹ̀ gbogbo àwọn nǹkan yìí mọ́. bẹ́ẹ̀ èèyàn bá ń gbìyànjú ilé ayé ò ṣe é dúró tẹ̀tẹ̀rẹ̀ pé èèyàn máa wò. èèyàn gbọ́dọ̀ ṣàkíyèsí mápá, èèyàn gbọ́dọ̀ tọ́jú ara rẹ̀. ṣùgbọ́n àwọn nǹkan tó bá lágbára jù kò tọ́ sí ọmọdé. ní tí ìwà máa ń sọ ọ́nù pé bí ọmọdé bá débi ẹ̀rù àbá. ní tó bá lágbára jù kò yẹ kọ́mọdé ó mọ̀ lò. àwúre lògùn ọmọdé. gbogbo oògùn tó jẹ́ tiwa ńlẹ̀ Yorùbá, gbogbo àwọn ohun àjogúnbá wa ńlẹ̀ Yorùbá, gbogbo wọn ni wọ́n ní orientation láti mọ̀ lò. àìdédé kọlu oògùn ní lílò. kí ni tó ń wá gangan? kí ni tó fẹ́? kí ni nǹkan tó ń ṣe? ọ̀nà wo ló ń tọ̀? orú agbára wo ló ń wá? orú oògùn wo ló ń wá? ó mọ̀ wípé ìṣọ́ra ọ̀wọ̀ tó dájú ń bẹ. kí ló ń ṣògùn ìmọ̀ fún? bó bá ní ìṣọ́ra tó dáa, tó bá ní ọ̀wọ̀, èmi ò rò pé èèyàn tó nílò oògùn ìmọ̀. ìṣọ́ra àtọ̀wọ̀ iṣẹ́ ni tó bá ń bẹ lára èèyàn. ara àwọn orientation tí oògùn
àtàwọn agbára ilẹ̀ Yorùbá tí wọ́n nínú. Àwọn bàbá wa lọ́jọ́ ọjọ́ òun wọ́n lè múra páwọn ń lọ Èkó àbáwọn ń lọ Ìbàdàn kí wọ́n bọ́ léèwẹ̀ kí wọ́n wẹ̀ kí wọ́n padà wọ́n múra lọ́wọ́ kí wọ́n pé ìyá alágbájá ibi tí mò ń lọ òun ò lọ mọ́. Ìyáálé ilé òun yóò wojútu rẹ̀ tì bàbá kínní bàbá wa dádì bàbá kí ló tẹ̀ lọ mọ́ ní ti bàbá wọn wí ni pé àní òun ò lọ mọ́. Àárẹ̀ àwọn àgbàlagbà tí wọ́n ń wọkọ̀ láti ìletò kan sí ìletò míì tí ó kù díẹ̀ kan débi tí wọ́n ń lọ àbí kí wọ́n dé ìdajì ọ̀nà kí wọ́n bọ́lẹ̀ kan páwọn ò lọ mọ́. Bàbá ibi tí ẹ̀ ń lọ ẹ̀ sí ìdébẹ̀ apò ibi tó ń fẹ́ sọ̀rẹ́ yóò sì padà lé. Àpọ̀jù oògùn ní mú ọmọdé oògùn mọ́ra bí oògùn bá dájú dáadáa tinú agbénú tìta agbéta. Oògùn àti gbogbo tá a ní nílẹ̀ Yorùbá tó jẹ́ tagbára gbogbo rẹ̀ ló ní orientation. Àwọn oògùn kan ń bẹ àwọn agbára kan ń bẹ tí ò yẹ ọmọdé. Àwọn agbára kan ń bẹ tí ò yẹ ọmọdé. Ẹnu lẹ fi ń jẹ́ yahoo yahoo kìíní kankan gbogbo ń tọwọ́ mi ò tó máa fi gọ̀ǹgọ̀ fà ńlẹ̀ ń fà káàkiri. Ẹ ṣàánú àwọn òbí yín, ẹ ṣàánú àwọn tí wọ́n bí yín, ẹ ṣàánú ara yín. Wàá pẹ́ láyé ojú rẹ̀ ò ní ríbi ìkan lọ́fọ̀ ọmú ń bẹ̀. Iṣẹ́ ọwọ́ ẹni àtẹ́lọwọ́ ẹni òun náà ní kì í tán ní jẹ. À ń ṣe yahoo yahoo àbẹ̀ṣe kìíní kankan àìmọ̀ iṣẹ́ tẹ́ ẹ lè ṣe tẹ́ kàn fi àjò kékeré tẹ́ fi gbàǹdì tọ́lọ́hún ò gbà òkè tí ó sì fèrè sí. Dandan kọ́ ni pé àwọn oògùn tó le. Ẹ̀yin ọ̀dọ́ òde òní ẹ̀ wá sí mẹ́dọ̀ àwọn oògùn tí ò tọ́ sọ́mọdé ń tẹ̀ ń gbé yìí pọ̀ jù. Kánjúkánjú lólé ayé fàgìrì ò fakun ọ̀rọ̀ bí ohun ẹni bá gba sùúrù kẹ́ni wọ́n fi ṣèkánjú bó pẹ́ bóyá ire ẹni àtòní lọ́wọ́ ire ẹni àtòní lẹ́nu. Àwọn èèyàn ń sọ̀rọ̀ lóríṣiríṣi lọ́pọ̀lọpọ̀. Àwọn kan pé báyìí ni ọṣẹ kan ló lọ wẹ̀. Àwọn kan pé àjọ̀nú ló ka mọ́nú odò tó lù mọ́nú odò. Àwọn kan pé ṣé ẹ̀ tí ìmọ̀ tán pè ń bìsàbìsà ni ọṣẹ bìsàbìsà ló lọ wẹ̀. Kìnní kankan tọ̀ gbogbo tó pamọ́ láyé ojú Elédùmarè náà ló tó. Àlẹ́ ìsàlá òbí àká bìlẹ̀ àkìmí náà ó dàbọ̀ ó dìgbà kan náà.